Ìjà ó ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn gbajúgbajà akọrin olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹtọlá ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Pasuma Wonder pẹ̀lú bí àwọn ọmọlẹ́yìn ògúnnágbòǹgbà ọmọlẹ́yìn méjì èèyàn Alhaji Táyé Àkàdé Adébísí ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Torí Currency àti Alhaji Leather tó fi ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùjókòó bíi ti Torí Currency bí wọ́n ṣe ti jọ ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn tó sì tó ti bẹ̀rẹ̀ ìjà báyìí o. Ǹjẹ́ kí ló fa ìjà láàrin Torí Currency àti Leather? Òun náà mà ní fọ́nrán fídíò ibi tí Torí Currency tó ti gbèjà Pasuma lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn níbi tó ti ń fi orin òwe àti ọ̀tẹ̀ bú olórin fújì kan tó ló ti di gbajúgbajà lásìkò yìí tó ló dìde láti ara Pasuma ṣùgbọ́n tó ní kí pọ́ Pasuma lè. Torí Currency kọrin nínú fídíò tó gba ìgboro pé olórin fújì náà bó bá rí Pasuma ní kọ̀rọ̀ yóò káwọ́ sókè yóò kí gẹ́gẹ́ bí ọ̀gá ṣùgbọ́n tó bá déta kò ní fẹ́ pọ́ Pasuma lè. Torí Currency wá sọ lọ́jọ́ náà oníṣó ní fújì náà tí kò dárúkọ ẹ̀ oníṣó fẹ́ máa gbéraga sí Pasuma nítorí pé ó ní owó àbí dúkìá ni oní tó bá jẹ́ pé nítorí owó àti dúkìá lágboolé fújì òun gan ló yẹ kó máa ṣe gbéraga sí Pasuma nítorí pé lágboolé fújì Pasuma tàbí ẹnikẹ́ni kò ní owó àti dúkìá tóun ó ní Alhaji Wasiu Ayinde nìkan ìlú lè fọwọ́ sọ̀yà lágboolé fújì lásìkò ìpò ní owó àti dúkìá jù ú lọ. Ọ̀rọ̀ yìí mà ní Leather ń fèsì sí ní ọ̀sẹ̀ tá a kọjá yìí tí fọ́nrán náà ti gba orí ẹ̀rọ ayélujára. Nígbà tó ń sọ̀rọ̀ Leather jẹ́ kó di mímọ̀ pé bàbá ń lọ ọ̀rọ̀ àbùkù àti ìgbéraga ni ọ̀rọ̀ tí Torí Currency sọ sí ti Pasuma yìí ó ní lóòótọ́ ó lè dàbí pé ó fẹ́ máa gbìjà Pasuma ni ṣùgbọ́n ojúlówó ọmọ Yorùbá tó mọ̀rọ̀ gbọ́mọ̀ pé òun fọgbọ́n sọ̀rọ̀ sí Pasuma ó sì ń fọgbọ́n yẹ̀yẹ́ pé òun kàn fagídí gbà fún gẹ́gẹ́ bí ọ̀gá ni gbogbo nǹkan téèyàn ní láyé lòun ti fi ju Pasuma lọ ìyẹn owó àti àṣeyọrí tó sì ní àwọn onílàjúlẹ̀ kí Torí Currency máa yẹ̀yẹ́ ọ̀gá àwọn ìyẹn tó jọ̀gún òun nínú ẹbí ọ̀gá ńlá tó sì ní kí Torí Currency tó tètè lọ kó ọ̀rọ̀ ẹ̀ jẹ. Ní báyìí àwọn ọmọlẹ́yìn Torí Currency àti Leather wọ́n ti ń sọ̀rọ̀ síra wọn lórí ẹ̀rọ ayélujára o bẹ́ẹ̀ ni wọ́n ń fa ọ̀rọ̀ yìí láàrin ara wọn tí Leather tó wà àti Torí Currency tí orogún wà láàrin wọn tẹ́lẹ̀ náà tó sì jẹ́ pé a gbọ́ pé ọ̀rọ̀ yìí ó tún ti ń dá ìkùnsílẹ̀ àti ọ̀tẹ̀ sílẹ̀ láàrin àwọn méjèèjì.